kódà bí wọ́n bá sì rí bí táwọn aráabí ń wà tí wọ́n ó mú wọn mọ́bẹ̀ nísìnyí àwọn ìjọba tí wọ́n ń sọ́bẹ̀ àti tọ̀yọ́ àti àmọ̀tẹ́kùn kankan ẹ pé Sunday lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti kúrò níbi oríire bí wọ́n wà tí wọ́n ní wọn ò lè kúrò ńbẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àǹdí wọ́n ti kúrò ńbẹ̀ o wọ́n wà ní agbedegbede méjì ìpínlẹ̀ Ọ̀yọ́ bíi bọ́dà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó fi wọ Kútọ́nù ó kù díẹ̀ kí wọ́n wọ Kútọ́nù ni wọ́n wà báyìí inú igbó bọ́dà tìpínlẹ̀ Ọ̀yọ́ sí Kútọ́nù ni wọ́n wà báyìí. ṣe ń gbọ́ gbogbo èèyàn gbogbo ayé ṣe ń gbọ́ ẹ wo ṣé ká sọ pé àwọn ìjọba wa yìí àwọn ni wọ́n ń ṣe wa ni ṣe gbọ́ ohun tí bàbá Kọ́lá Olóòtú sọ àṣírí ló jáde yìí o olóyè Sunday Igboho pẹ̀lú Ìrẹ́kùn Security Network wọ́n máa ti ká àwọn èèyàn wọ̀nyí wọ́n ti ká wọn mọ́ áńgù wọ́n ti ká wọn mọ́ ibi tí wọ́n lérò pé wọ́n wà tẹ́lẹ̀ tí ìjọba tí àwọn ológun sọ pé wọ́n wà tẹ́lẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àní wọ́n ti kọjá abẹ́ ẹ máa gbọ́ àwọn àṣírí tó lágbára nínú fídíò yìí ìjọba ẹ kún olóyè Sunday Igboho lọ́wọ́ rìlíìsì gbogbo àwọn ológun àti àmọ̀tẹ́kùn ní gbogbo ẹni security team jẹ́ kí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ kó tó di pé wọ́n gbé àwọn èèyàn wa kọjá bọ́dà lọ sí orílẹ̀-èdè míì ewu ń bẹ lóko ló ń gẹ ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó lọ viral gan a ò ní nù ẹbí wa ò ní nù a ò ní sọnù àní bọ́ sọ́wọ́ àwọn agbénipa o ní orúkọ Jésù ó yá lókè lọ́hùn. Sunday Igboho ọlọ́ọ̀lù tí ẹni kọ́mọ̀dé yìí wàláì mọ́fọlọ́ntọ́lẹ̀ mi búra ó ya gbogbo fídíò rẹ̀ ó sì bẹ̀mí ló kọ ọlọ́run ọ̀fọ̀ alájọbí bẹ̀mí pé kí n má gbé jáde ó nítorí fún security ni ó ní òun mọ̀ ní òun májàsọ́lá ni ẹni kó òun má débì kan ó ní eré pa orí íńtánẹ́ẹ̀tì lélẹ́yìn ó níbi táwọn dé tó ń débẹ̀ tó ń ya fọ́tò ń bẹ̀ bí fọ́tò bẹ̀ ní bíbẹ̀ ní bí gbogbo bẹ̀ ní ó lóun ti kọjá gbogbo lẹ́yìn òun tóun lọ tóun dé Niger State tó yẹ pé bóun bá àìmọye ọlọ́pàá lòun kàn lójú ọ̀nà nígbà tó sọ gbogbo àwọn tí wọ́n ń kó tẹ̀lé ẹ̀rù Ọlọ́run bà mí. ó ti lọ́wọ́ ìjọba àpapọ̀ nú sọ́jà ń tẹ̀lé ọlọ́pàá ń tẹ̀lé àwọn ọmọ ìrú ẹkùn tí wọ́n lé lẹ́gbẹ̀rún kan wọ́n ń tẹ̀lé epo tí wọ́n ń lò lójoojúmọ́ láyé kèé sepo ká sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ 1 million ni wọ́n ń lò lójúmọ́ tí wọ́n ń lò fún mọ́tò lójúmọ́ ó jẹpo 1 million lọ. ó sì lẹ́ni tó bá fóun ní kọ́bọ̀ ó ní kó jáde kó wá wí kó sọ pé ọwọ́ òun ni Sunday Igboho ti gba 1 naira. mo léwo lọ́wọ́ tó báyìí ó lóun ń jà fórílẹ̀-èdè òun ni. ó ní bí wọn ò bá mọ̀ lónìí ó lóko òun wọnú ìwé ìtàn tí wọ́n padà mọ̀ lọ́la. ó ní gbogbo àwọn aráàbò gbogbo àwọn èèyàn òun àwọn aráàlé ìyá àwọn aráàlé bàbá òun gbogbo wọn wọ́n ń sunkún pé òun ò gbọ́dọ̀ lọ kóun wọ́n padà kóun kú ònú igbó. ó lò nítorí yín nìkan kóun fi ń lọ torí gbogbo ilẹ̀ Yorùbá lòun fi ń lọ. kò dín mẹ́rin nínú àwọn nǹkan tí mo ní pé ó fa wàhálà. Sunday Igboho ní bó ń dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá pátápátá Nàìjíríà. ó ní wọ́n jọ mí lójú gan o. mò ń pè wọ́n láago 2 òru wọ́n sì ń gbé kọ́ọ̀lù mi. Ọlọ́run pàdé àwọn ọlọ́pàá kan lójú igbó àtàwọn sọ́jà joint kínní tí wọ́n ń sọ bẹ̀. ó ní lóru ni ó lóun sì pe ọ̀gá ọlọ́pàá pátápátá lóru. ó ló sì gbé fóònù ó sì bá gbogbo wọn sọ̀rọ̀. ọlọ́mọ Nàìjíríà dáadáa ọmọ Yorùbá gidi ni. ó ní orí alálẹ̀ Yorùbá yóò gbé IG tó wà ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń pé Sunday Igboho gbogbo ibi tó lọ wọn ń bẹ́ ni ó ń ṣe ní bẹ̀bẹ̀ skáùtù irinṣẹ́ wo ló ní lọ́wọ́. mo láyọ̀ láti sọ fún yín wípé bó ṣe ń lọ ohun ọlọ́pàá àti sọ́jà wà pẹ̀lú ẹ̀ o kọ̀dánù gbó lọ́nlọ́ mugun o. ó ní àwọn oní tẹkinọ́lọ́jì tí wọ́n ń tẹ̀lé Amẹ́ríkà ni wọ́n ti wá o. àwọn tí wọ́n ń gbé gbogbo tí wọ́n ń ṣàyẹ̀wò Amẹ́ríkà ni wọ́n ti wá. kódà bí wọ́n bá sì rí bí táwọn aráabí ń wà tí wọ́n ó mú wọn mọ́bẹ̀ nísìnyí. àwọn ìjọba tí wọ́n ń sọ́bẹ̀ àti tọ̀yọ́ àti àmọ̀tẹ́kùn kankan ẹ pé Sunday. lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti kúrò níbi oríire bí wọ́n wà tí wọ́n ní wọn ò lè kúrò ńbẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àǹdí wọ́n ti kúrò ńbẹ̀ o wọ́n wà ní agbedegbede méjì ìpínlẹ̀ Ọ̀yọ́ bíi bọ́dà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó fi wọ Kútọ́nù ó kù díẹ̀ kí wọ́n wọ Kútọ́nù ni wọ́n wà báyìí. inú gbó bọ́dà tìpínlẹ̀ Ọ̀yọ́ sí Kútọ́nù ni wọ́n wà báyìí. ẹ ṣeun gbogbo àtàlejò wo fídíò yìí o gẹ́gẹ́ bí information tá a gbọ́ tán yìí bàbá wa Kọ́lá Olóòtú gbogbo alamọ̀ yìí pé àgbà ni wọ́n àgbàlagbà wọn sì lè ohun tí kò bá dẹ̀ jẹ́ òótọ́ wọn lè fún wa lófo information tó wà very very tó wà useful ni ó wà useful gan-an
tó yẹ kí àwọn ìjọba tó yẹ kí wọ́n tètè gbégbèsè kí wọ́n ṣiṣẹ́ lé lórí kí wọ́n ṣiṣẹ́ lé lórí. Ṣé ó ń mú ìfúnra lọ́wọ́ o? Ṣé ẹ̀yin ìjọba yìí ṣé kìí ṣe pé ẹ̀yin gan lẹ̀ ń ṣe wá báyìí? Tí ó bá di on the 15 oṣù July tá a wà yìí làwọn èèyàn wa tí wọ́n ti kó l'Ògbómọ̀ṣọ́ yìí ni wọ́n máa pé oṣù méjì ní àkàtà báńdíìtì. Kí ló wá dé? Ṣé irinṣẹ́ tí wọ́n ń lò náà ló lágbára ju ti àwọn ológun ilẹ̀ Nàìjíríà lọ ni? Ó ṣáà ní àwọn àkókò kan tó jẹ́ pé Nàìjíríà á kó irinṣẹ́ ogun àti tójú òfurufú tá dì káká tá dì kúkú tá lọ ṣe kí ni, tá lọ gbèjà orílẹ̀-èdè wo tiẹ̀ nìyẹn náà, tá lọ gbèjà ńgbà yẹn. So mélòó wá ni àwọn báńdíìtì tó jẹ́ pé wọ́n kó àwọn èèyàn wa wọ́n há wọn mọ́ gágá tán dẹ̀ ṣì wà ní within the country nínú orílẹ̀-èdè wa tí wọ́n yìí tí ì jáde lọ tá à dẹ̀ rí wọn gbà jáde. Ẹ wo ọ̀rọ̀ yìí ó mú ìfúnra lọ́wọ́ o. Yorùbá sọ wípé tí ẹni tó tó nígbà tó bá wà níbi tí wọ́n ti ń nani tó dákẹ́ tí ò sọ nǹkan kan á jẹ́ pé ẹni tó tó nígbà yẹn ló ní kẹ́ni tó nani kó máa nani. Ṣe rí pé ọ̀rọ̀ yìí ó mú ìfúnra lọ́wọ́ nígbà tí ẹ̀yin ìjọba tẹ ní capacity tẹ ní agbára láti gba àwọn èèyàn wọ̀nyí tó dẹ̀ lọ bí oṣù méjì tí àwọn èèyàn yìí dẹ̀ ṣì wà lákàtà wọn. Ó yẹ ká bi yín léèrè pé ìjọba ẹ wá ṣàlàyé fún wa. Bí bẹ́ẹ̀ kọ́ information tó jáde síta yìí sìn ẹ bá wa ṣiṣẹ́ lé lórí. Gbogbo support tí Ìrẹ̀kùn Security Network tí olóyè Sunday Igboho tó lead tó jẹ́ leader wọn, gbogbo support tó bá nílò kí àwọn èèyàn wọ̀nyí kí wọ́n kàn lè gba àwọn èèyàn yìí jáde fún ní gbogbo support yẹn. Gbogbo àwọn ológun ilẹ̀ wa àti tójú òfurufú àti torí ilẹ̀ gbogbo àwọn security àwọn ológun káàkiri nísọ̀rísọ̀rí lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀. Àkókò ká fọwọ́sowọ́pọ̀ lélẹ́yìí, kì í ṣe àkókò ká máa dìtẹ̀ nìkan pé ẹnìkan fíìmù ló áàtì eléyìí ti kọjá pé èèyàn áàtì fíìmù. Ẹ jẹ́ ká tètè gbégbèsè kán má kó àwọn èèyàn wa kọjá. ẹ gbọ́ ohun tí bàbá Kọ́lá Olóòtú sọ wípé ibi tán káàmpù wọn mọ́ tán sọ tán pé bóyá ibẹ̀ ni wọ́n wà tẹ́lẹ̀, wọn ò sí ńbẹ̀ mọ́. Wọ́n ti rìn jìnnà, wọ́n ti rìn síwájú o. So kó tó di pé wọ́n kó wọn kọjá bọ́dà, ẹ jẹ́ ká tètè ya gbégbèsè báyìí. Ìgbésẹ̀ kíákíá la nílò o. Ìjọba abẹ̀yìn arọ̀ yín ni o. Tó bá jẹ́ pé ẹbí yín ló wà nínú àwọn èèyàn wọ̀nyí ẹ ti wá nǹkan ṣe sí látijọ́ yìí o. Ẹ ti wá nǹkan ṣe sí o. Ẹ ṣeun gbogbo àdàdìjọ wo fídíò yìí. Ẹ jẹ́ ń fi àkókò tó kù sílẹ̀ fún yín kẹ́yìn náà kẹ́ fi dá sí ní comment section ibi tẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe gbọ́ fídíò yìí bí information ṣe jáde kí lẹ́yìn náà rí sọ sí. Kí ni ìgbésẹ̀ tí ó yẹ kí ìjọba gbé? Kí ni èrò ọkàn yín? Ẹ ṣeun. A ní dààmú, a ní rí wàhálà, a ò ní sọnù tẹbí tará. Láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.